àwọn Saudi Arabia tákì ó gba góòdù ń sọ ẹbọ tí wọ́n ti ń ṣe torí ẹ̀yin Muslim lẹ máa ń tanra yín tẹ máa ní sàrà lẹ ń ṣe nínú Bible Yorùbá ẹbọ ni wọ́n translate sacrifice sí lédè Yorùbá èdè táwa ń sọ ẹ lè lọ kọ́ tó bá fẹ́ ṣe exam wọn ò lè kọ sàrà síbẹ̀ nǹkan tẹ́ ń ṣe yẹn àgbò tẹ́ ń pa yẹn tó bá fẹ́ ṣe exam wọn ò lè kọ sàrà síbẹ̀ ẹbọ náà máa pè. ìbáṣepẹ́ ẹ ti sọ fáwọn tí ń ran yín léèwé ń jọ́ sí màmá ọ̀rọ̀ yóò bá ti dojúrú mọ́ yín lọ́wọ́ tẹ́ ẹ sọ fún wọn wípé kí wọ́n má wulẹ̀ fowó ṣòfò wípé ò lè mọ nǹkan kan ọpọlọ yín ti dọ́ta ẹgbà ni ẹ làjẹ́ wo èèyàn tó sọ wípé òun mọ̀wé tó ń jó yé wa wípé ẹbọ nìkan ní à ń pè ní sacrifice kí ni ìtumọ̀ sacrifice gan? ìtẹ̀lé ìfarajìn mímọ̀ ṣe nǹkan kan torí nǹkan kan èyí tí wá jẹ́ tí sacrifice fi wá túmọ̀ sẹ́bọ lọ́dọ̀ yín mọ̀mọ́ ẹ sàárẹ̀ díẹ̀ bàgbàlagbà ò bá gbé ẹjá kọ́rọ̀ sí i lágbárí kí ló ń jájá mọ́sálásí ṣẹ́ẹ̀ṣe bí gbogbo èèyàn ló tọ́ sàpọ́nlé ni bó ṣe wulẹ̀ kó o kàǹkà kó o tóbi kó o fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ tó ìjọ tó o bá ti mẹ́nu àbùkù kẹ̀sìn wa o ti dẹni àbùkù lọ́dọ̀ Olúwa ọba ọ̀gá àgbà ẹ ò rántí Fíráúnà bó ṣe lọ́lá tó ni ọba mímọ́ sàpọ́nlé ẹ̀ ìgbà tó fẹ́ ròyìn rẹ̀ ó ní tọ́ọ̀gì ló jẹ́ ọmọ rẹ̀ kankan ò sínú ọbẹ̀ ẹlẹ́bọ ẹ jẹ́ gbalé ìwé lọ padà ilé ẹ̀kọ́ àgbà sì tún wà ohun tí kálukú bá ń ṣe orúkọ tó bá pè é ni ó sì máa jẹ́ orúkọ ọmọ nìjánu ọmọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nínú ọ̀rọ̀ Yorùbá ni ìgbà tó tiẹ̀ jẹ́ péde Yorùbá kọ́lẹ̀ ń gbé lárugẹ òsàlẹ̀ ń gbé gẹ̀gẹ̀ ẹrú lọ́dọ̀ ọba ẹrú ni ó sì máa jẹ́ ẹrú tẹ́ ẹ wá rí lọ́dọ̀ ẹni tó bí ọmọ ni wọ́n máa pè ń tiwọn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló jẹ́ ohun tẹ́yìn bá pa sílé òòṣà yín ẹbọ ni lọ́dọ̀ tiyín ohun táwa ń pa níjọ́ Iléyá ohun ìjọsìn la fi ń ṣe fọ́bọ ọ̀gá àgbà bá a bá jọ ń pẹran bákan náà kò túmọ̀ sí pé bákan náà là ń ṣe é ẹran táwa bá pa a ò dẹ̀jẹ̀ rẹ̀ sórí òkúta kankan ibi ó bá sàn sí náà ni ó gbẹ sí tágbàrá ó wọ́ dànù nígbẹ̀yìn ṣùgbẹ́jẹ ẹran tẹ́yìn ń bá pa ń kọ́ ṣe bórí àwọn àgékùgékù irin lẹ máa ń dà wọ́n sí bí ṣe díẹ̀ nínú èkìrí ẹran ẹ ó sì tún jù ú fòòṣà tí ò ní padà jẹ́ ń gbẹ̀yìn ó yàtọ̀ púpọ̀ gédégbé ẹ̀sáàmù wo ló ti ẹ̀fẹ́ ṣe ná nílé ìwé àbí níbikíbi tí wọ́n ti bí ọ́ wípé kí ni wọ́n ń pẹran tí mùsùlùmí ń pa lọ́dún Iléyá tí wọ́n wà ní dandan kó o tú sẹ́bọ inú iṣẹ́ kan ṣoṣo tí wọ́n ti lè ní ó kọ́ nílé ìwé náà ní iṣẹ́ tó bá ní í ṣe pẹ̀lẹ́sìn Islam ó wà ní kọ̀jọ́sìn síbẹ̀ tàbí sàárà kí wọ́n fún ọ lódo torí tí ń retí nu béèyàn bá lọ túmọ̀ ẹran ìjọsìn Iléyá sẹ́bọ nínú iṣẹ́ Islamic study onítọ̀hún ó gbòdo ràbàtà